àlùbáríkà sí ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan wa tí à ń tọ̀. Eléyìí nìkan náà ni ọ̀nà tí ó lè gbé gbogbo wa tí gbogbo wa sì gbàgbé lágbára Ọlọ́run yóò bá sí mo ṣe fún wa. Mo fẹ́ kí àsìkò yìí bẹ́ẹ̀ fi pé Comrade Lamid tí wọ́n kàn bá wa sọ̀rọ̀ ní ṣókí nípa àwọn IT wa, wẹ́bsáìtì wa, bí ẹ̀yin èèyàn tí ẹ ń wò wá bí ẹ ṣe lè darapọ̀ mọ́ wa, torí ẹ̀tọ́ yín láti darapọ̀ mọ́ wa. Báwo lẹ ṣe darapọ̀ mọ́ wa, ọ̀nà wo lẹ́gbà, wọ́n á máa bá wa sọ yẹn. Nígbà tí ẹ̀yin tí ẹ ń wò wá nílé, tí ojú òpó nọ́mbà tí ẹ ń wò yìí, nọ́mbà tí ẹ bá wa pè sí láti lè béèrè nígbà tí àsìkò bá tó. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tí ẹ wà nílé pẹ̀lú wa, á fi àyè sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa náà láti béèrè ìbéèrè. Gbogbo ẹ̀yin tí ẹ náwó pátápátá, òun náà ni á padà pè yín tó bá tó àsìkò ìbéèrè. Ṣùgbọ́n mo ṣe ní kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbọ́n tá a fẹ́ sọ náà. Ẹ mú tákàdá àti gègé yín, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ìbéèrè yín sílẹ̀. Tí àsìkò bá tó láàrin ìṣẹ́jú díẹ̀ sí i, á bẹ̀rẹ̀ sí ní sojú kò sílẹ̀ fún ìbéèrè àti ìdáhùn. Comrade Lamid, ó yá, ó kàn yín. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni sà. Ok, ẹ ṣé. Mo kí gbogbo ilé o. Orúkọ ti tèmi kò yí padà, Comrade Lamid Àkànbí, yágbóyájú ọkùnrin púpọ̀. Gẹ́gẹ́ bí Technical Director Yorùbá Nation Youth, a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a ti ṣe tí wọ́n dẹ̀ ti sọ síwájú nípa importance of IT ní inú ìrìn àjò tá a wà yìí, nítorí pé ayé ti wá yí padà gan nísìnyí. Ó ti yí padà, a dẹ̀ nílò information technology. So a nílò àwọn oríṣiríṣi nǹkan tí ó jẹ́ ohun ayélujára tó ń já gan láti fi rin ìrìn àjò yìí, àti pé láti create more job opportunity ibi tí ayé bá ń yí sí. Nígbà tí àìtí gba ilẹ̀ Yorùbá nísìn, ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní yí sí ibi táyé yí sí ní wákàtí yìí lọ. Ká bẹ̀rẹ̀ sí ní lo technology IT láti fi prevent heritage wa. Báwo la ṣe fẹ́ fi prevent heritage wa? Àwọn oríṣiríṣi skills tí a ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ̀yin náà mọ iṣẹ́ takuntakun tí àwọn ọmọ Yorùbá ti ṣe káàkiri gbogbo àgbáyé, tó jẹ́ wípé tí ẹ bá lọ sọ́tún, tẹ bá lọ sósì, ọmọ Yorùbá lẹ máa bá níbẹ̀. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń lo technology tí wọ́n fi ń ṣe surgery, tó jẹ́ wípé ọwọ́ ara wọn ni wọ́n fi build ẹ̀. Lára nǹkan tá à ń pè ní IT náà nìyẹn. So kò sí bá a ṣe fẹ́ jìjàgbara tí a ò ní nílò àwọn nǹkan yìí. Nídìí èyí tí àwa ọ̀dọ́ tí a fi bẹ̀rẹ̀ sí ní lo opportunity yìí láti máa fi educate ara wa nípa ọ̀rọ̀ IT. A ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí bí àwa ọ̀dọ́ bí a ṣe lè bẹ̀rẹ̀ sí ní develop software fúnlẹ̀ Yorùbá, láti bí database àti àwọn ìkan ìgbìn, because a fẹ́ ṣe modern farmers, bí online modern farmers or Yorùbá modern farmers. So àwọn nǹkan wo la wá nílò láti fi ṣe wọ́n? Bí drone tí a fẹ́ máa kọ́ àwọn èèyàn náà nísìn, a lè fi drone ká fi wẹ́ẹ̀tì àwọn nǹkan ìgbìn wa, ká dẹ̀ ṣe kí ni, ká lo àwọn technology náà láti fi secure, débi pé tí àwọn màálù gan bá débẹ̀, iná ló máa gbé wọn tí wọn dẹ̀ ní mọ ibi tí iná yẹn ti wá. Àwọn lẹ́sà kan wà tí a lè even install sí orí ilẹ̀, sí orí oko wa, which is like online modern farmer. Ká lo modern farmers láti fi gbin nǹkan ìgbín wa, because wọ́n fẹ́ kí iyàn kó pa àwa Yorùbá. So tí a bá dẹ̀ wá ń wò, tí a bá tètè dá àwọn ọgbọ́n yìí, Ọlọ́run má jẹ́ kí iyàn mú wa, nítorí pé wọ́n ti ń plan ẹ̀ sílẹ̀ pé kí iyàn kó mú ìran Yorùbá. A ti rí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń tọrọ bárà káàkiri tí ò dẹ̀ ṣẹlẹ̀ rí. So ìdí nìyí tí a fi ń pe gbogbo ẹ̀yin ọ̀dọ́ kí ẹ wá darapọ̀ mọ́ ìrìn àjò yìí. Ẹgbẹ́ tó ń fìyàn lọ́kàn balẹ̀ ni, ẹgbẹ́ tí wọn kì í jiyàn ara wọn, tó jẹ́ wípé a tún fi ìdánilẹ́kọ̀ọ́ a tún fi ń yéra wa ni. Nínú ẹgbẹ́ yìí àìtí rí ìpèníjà nípa pé ká argue pẹ̀lú ra. Ẹ rí bí àwọn leaders wa ní diaspora, Comrade Prophet Ológunlolúwa àti Comrade Omeyo, kò síjà, kò sí nǹkan kan. Tí a bá wà nínú ìṣọ̀kan, a máa lè rójútu ara wa.
pé nípa ọ̀rọ̀ ayélujára yìí náà ni, because ibi tí gbogbo wa ti ń pàdé orí technology náà ni. Ṣé understand? So technology yẹn ó wà very very important, ó dẹ̀ wà very vital láti venture into as nínú ìjàngbara tá wà. A lè fi technology ká fi empower ara wa nípa job creation, nípa digital entrepreneur àti social impact ní ilẹ̀ Yorùbá. Digital entrepreneur with IT skills, youth and development, innovative solution. Do you understand? So create digital product and access global market. Báwo ni a ṣe fẹ́ access global market tí a bá nílò IT, tá a bá lo àwọn ayélujára tí a lè develop fún ara wa? Ẹ wò nísìnyí ní orí Yorùbá Nation Youth Platform. A ní ibi tó jẹ́ wípé tí ẹ bá register tán, automatically ó máa fún yín ní social number yín pẹ̀lú ID card yín tó jẹ́ wípé ìwé ìdánimọ̀, láì tí jẹ́ wípé a ti gba òmìnira, which a dẹ̀ máa gba òmìnira yẹn bóyá ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀, a máa délé ìlérí. So tá bá ti ní gbogbo infrastructures yìí nílẹ̀, ó máa easy fún wa láti mọra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ṣé ti yé? So a dẹ̀ lè fi IT náà ká fi educate ara wa nípa training and quality education, enhanced learning experience, and bridge the digital divide. A lè bridge the digital divide nípa pé very soon tí a bá sọ pé a fẹ́ jìjàgbara ní physical, a tún ní láti jìjàgbara ní orí ayélujára náà, which tí wọ́n ń pè ní cyber war. So tí cyber war bá dé nísìn, báwo la ṣe fẹ́ defend ara wa lórí ayélujára nípa àwọn ọmọ Yorùbá? Nítorí pé tí wọ́n bá block wa nísìn láti ní access sí internet, báwo la ṣe fẹ́ ṣe láti secure homemade Yorùbá made internet títí wa tí ó jẹ́ pé ó yẹ ká ti máa build ẹ̀ sílẹ̀ nísìn. Ìdí nìyí tí a ṣe nílò ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ní ìmọ̀. Ẹ wo the best IT engineer, robotic engineer ní all over the world, the highest paid ọmọ Yorùbá ni Silas Adékúnlé. Ẹ kàn imagine irú Silas Adékúnlé yẹn nígbà tí a bá gba ilẹ̀ Yorùbá tán, ẹ wá wo nǹkan tí Silas Adékúnlé máa ṣe nílẹ̀ Yorùbá pẹ̀lú robotic system tí a máa ní. A wá ń lo gbogbo àwọn experience, àwọn ìmọ̀ tí Ọlọ́run ti fi jogún fún àwa ọmọ Yorùbá. A wá ń lò fún àwọn tí wọ́n kó wa lẹ́rú, tí wọ́n tán dìdì dì wá sínú ìṣòro tí a wà. A dẹ̀ máa bọ́ kúrò nínú ìṣòro yẹn, bóyá wọ́n fẹ́ wọ́n kọ̀, a máa kúrò nínú ìṣòro yẹn. Ẹ wo Silas yẹn, tí a tún rí àwọn doctor oríṣiríṣi tí wọ́n lo technology tí wọ́n fi ń ṣe surgery. A rí ọmọ Yorùbá tí ó gbé oyún tí ò tẹ̀ tí pé 6 months, ó gbé jáde, ó dẹ̀ ṣe brain surgery, ó tún gbé padà sínú ọmọ Yorùbá náà ló ṣe. Kí ló dé tí a ní support ìran Yorùbá pé ká kúrò nínú oko ẹrú? Ẹ jẹ́ ká kúrò nínú oko ẹrú yìí, so that àwọn ọmọ wa, àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n mọ̀ nípa IT, wọ́n á lè wálé. Ẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Bóyá àwọn òyìnbó yìí gbogbo owó wa tí wọ́n ti gbà, àwọn máa padà wá invest nílẹ̀ Yorùbá ni tí a bá ti bẹ̀rẹ̀ sí ní lo ìmọ̀ ayélujára yìí. So therefore mo rọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ní ìmọ̀ nípa technology, ẹ wá darapọ̀ mọ́ wa. A kì í jiyàn. All idea is welcome in Yorùbá Nation Youth. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ nídìí ìmú lẹ́nu náà. Ẹ ṣé gan gbogbo ilé.